ẹ̀wẹ̀sọ́ àkànwọ́ mọ́gbẹ́rẹ́dẹ́ nítorí ọmọ Ìyèmí Ọlásùnkànmí Náímù ọmọ Músà. Ọlásùnkànmí bó ti lékún lọ́dún lónìí ní kó mọ́ lékún lọ́lá ní kó mọ́ lékún lóore àtàlùbáríkà. Náímù Ọlásùnkànmí àfijùm àlè gbogbo gbà nílòmí nínú àgé ọkùnrin tẹ́ẹ́rẹ́ lórí àwọn ọkùnrin tẹ́ẹ́rẹ́ tí náwó ń parí báyìí. Ọlásùnkànmí ọmọ Aláàjì Músà tó dolóògbé lọ́jọ́ sí yárọ́bí báwa kẹwọn àtàwọn ẹni rẹ̀ tó ti lọ lọ́la Ṣéhù Kàmálì Al-Adabi. Ọlásùnkànmí ọ̀rẹ́ mi dáadáa bó ti lékún lọ́dún lè ní kó má lékún lóore. Ọlásùnkànmí ọ̀rẹ́ mi ọmọ Ìjẹ̀bú ọmọ èrè ni wà. Mo bá ń Jẹ̀bú àwọn ẹni wíníwíní, mo bá ń Jẹ̀bú àwọn ẹni wíníwíní, mo bá ń Jẹ̀bú afẹ́ni rẹ̀ tó kún sọ́dún alágẹmọ mẹ́rìndínlógún. Àfijú Jẹ̀bú tí ń fọkọ rẹ̀ já pè náà. Ẹ̀yin lọ́mọ aládì ògògò mọ́gà, ọmọ adìyẹ bá lókun omi líli. Àrọ̀ òrokùn àrò radìyẹ ọmọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yá. Ọ̀yọ̀yọ̀ máyọ̀pá ohun tí ń ṣe ni ó lè pa ni. Ọmọ dúdú lé mọ̀ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe ogun sí nílé. Ọmọ amúrẹ́yẹ màmá roko mo roko tán ẹyẹ ti lọ. Ẹ̀yin lọ́mọ ọmọ oníṣu nílé ń wò máa lọ́bẹ̀. Ọ̀bẹ tí ń bẹ nílé mọ̀ lékúlé bàbá tó bí yín lọ́mọ. Ọlásùnkànmí ọmọ Músà. Mo lẹ́yìn lọ́mọ onígbó mọ́dé ẹ̀yin lọ́mọ onígbó máwọ̀ ọmọ onígbó àjèjì ò gbọ́dọ̀ wọ àjèjì tó bá wọ gbòòrò yóò dẹ̀bọ̀ra nílé bàbá tó bí yín lọ́mọ. Ọlásùnkànmí mo lẹ́yìn lọ́mọ olówó ṣẹ̀ǹbáyé kó wọ́n ń tó wá dòwó ẹrú kó tó wá dòwó ọmọ. Ìran bàbá yín ló gbọ́náwó dọ́là àgòyìnbó tó dé òyìnbó dé lówó nǹkan jọjọ náà fi ní kékeré Ìjẹ̀bú owó. Ọlásùnkànmí àgbà Ìjẹ̀bú owó, ọmọdé Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lò lọ́wọ́. Ọlásùnkànmí wá dàgbà wá fọwọ́ páwù kó nípa òun kékeré mọ̀mọ́ rẹ̀ ó jèrè rẹ̀. Bọ́mọdé bá mọ̀ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣẹ. Pápálàgbà bá mọ̀ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣẹ. Àṣẹ nítakẹṣẹ láwùjọ òru. Àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe ṣiṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ìrètọ̀ ń wá ìrètọ̀ ń bọ̀. Ire ti gúúsù ire tàríwá ire gbogbo kó fi lé rẹ̀ ṣe bùgbé ayọ̀ àìlópin kó fi lé rẹ̀ ṣọdẹ̀dẹ̀ ìgbọ̀dún ọjọ́ kan ni.